ara mi pé ò ń rí ẹlòmíràn nínú ọkọ rẹ. Ìwùwà nínú ẹ̀rù nígbà tí o kò bá fèsì. Ò ń fèsì sí ẹni tí ó mú ọ rántí. Ò ń rí bàbá rẹ nínú rẹ̀. Ò ń rí ẹni tí o ti fẹ́ rí nínú rẹ̀. Ò ń rí ẹni tí ó fẹ́ fipá bá ọ lájọṣepọ̀ nínú rẹ̀. Àti pé nígbà mìíràn ẹni tí ó ṣẹ̀ ọ́ jù ní ayé, ohun rẹ̀ àti ẹni tí o fẹ́ jọra wọn. Rò ó, kí ni yóò ṣẹlẹ̀ tí o kò bá rí ìwòsàn? O máa kórìíra ọmọ rẹ nítorí pé ó jọ ẹni náà. Ọ̀pọ̀ ènìyàn ló ń rẹ́rìn tó ń yàwòrán lórí ayélujára, ṣùgbọ́n inú wọn ò dùn. Tí o bá gbé ẹrù ẹ̀dùn ọkàn yìí, ohun tí yóò ṣẹlẹ̀ ni pé ìrora rẹ á máa pọ̀ sí i. Tí o kò bá dáríjì àwọn tí ó dà ọ́, ò ń pa ara rẹ lára. Àwọn tí wọ́n fi ọ́ lẹ̀, Ọlọ́run gbìyànjú láti fi hàn ọ́ pé kì í ṣe àwọn nìkan ló wà. Ó sì ní àwọn ọmọ ọkùnrin, ó kì í ṣe aláìníláárí. O wà ní àyíká àwọn tí kò mọ iyì rẹ. Nígbà tí ẹni tìrẹ bá dé, wàá jẹ́ gbogbo ohun tí wọ́n gbàdúrà fún àti díẹ̀ sí. Kí ló dé tó ń sunkún lórí àwọn tí kò mọ iyì rẹ? Má fún ènìyàn ní òye pé wọ́n ṣe pàtàkì tí o kò lè ríru wọn. Kọ́ ẹ̀kọ́ nínú àṣìṣe rẹ, dìde lẹ́ẹ̀kan sí, àyàbá ni ọ́.